ògbàlà fún kété ọ̀nìyàn, ògbàlà Ọlọ́run fún kété ọ̀nìyàn nínú Ìṣe Àpọ́stélì orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Ọmọ hàn ó gbé sí gbangba wí ògbàlà Ọlọ́run sọ nìkankan kò yọ sẹ́yìn bóyá wo rora rẹ̀ pé wí orin kan ti rìn láyé wí bóyá lè wo yóò rí òdáríjì gbà, ṣùgbọ́n ìròyìn ayọ̀ tó ní wípé ògbàlà Ọlọ́run fún kété ọ̀nìyàn. Ògbàlà Ọlọ́run kàwé Ọlọ́run fúnra rẹ̀ lè mọ̀ọ́mọ̀ ṣètò kó mú Jésù Kristi ọmọ rẹ̀ kó mú ṣe ìrúbọ fún ìwẹ̀nùmọ́ kété ẹ̀dá. Ó lọ sórí igi àgbélébùú ọkàn mọ́ igi nì ó jòyà ó kú kí kété rákẹ́ dẹ̀ṣẹ̀ kẹrù ẹ̀ṣẹ̀ pa kò wà búburú kan bayé rẹ̀ jẹ́ kàn bá yọ̀ bọ́ kàn bá yọ̀ là lọ́ èṣù kò kún ọ lé pápá mọ́ra kò dì án kò tì án mọ́ inú ẹ̀hàn ẹ̀ṣẹ̀. Ògbàlà o tọlọ́run ẹ̀yọ̀ nìkan ni ẹ̀yọ̀ sílẹ̀ wọ́n yóò àwòrán ra rẹ̀ kọ̀bẹ̀ sí agbésẹ́gbẹ́ ìwé mímọ́ ìwé mímọ́ la pé ìwé mímọ́, ṣùgbọ́n ó ti jẹ́ ìwé mímọ́ nìtó kọ́ bá tẹ ká ó dàbí dígí ni àwòjíjí ajakun mú àwòrán ra rẹ̀ á mú ọ̀ kò tí ì rí kọ́ bá ti súnmọ́ lọ́hun tó sí bẹ́ẹ̀ náà lọ àrídà àlébù àti nǹkan jọ bí ẹ̀ṣẹ̀ kẹ̀ nínú ayé rẹ̀ òun náà mi ràn ọ́ kó wá síbi ìsọjí kó wá súlé Ọlọ́run kó wá síbi kan tí kẹ́kọ̀ọ́ Bíbélì torí pé láì lọ síbẹ̀ láì yọra rẹ̀ wàá ṣògo nínú òdodo ọ̀ra ọ̀nì òdodo ọ̀ra ọ̀nì ò gbé ni kọ́ni débì kankan ò ṣílẹ̀kùn ìjọba Ọlọ́run kò níyàn kẹ́ẹ̀pẹ́ lódodo ọ̀ra ọ̀nì ọ̀nì ayẹyẹ ní mẹ́yà mọ́ ló wà pẹ̀lẹ́ mọ́ ló wà tútù ojú ìromí láti bí ó kó ni láti ṣàjọpín mọ́ bá ti ní àtọ́bẹ̀ mi o àti jíjẹ mi o mo mi bọ́ ẹ̀hán aláàrin ní ibi bá mo dọ̀dà sí ládùúgbò ra kí tiẹ̀ wọ́n ní èdìpò gbàlà ọkàn rẹ̀ kó ti wù kí ipò ẹ̀ṣẹ̀ rẹ ké ti rí àbí àwùjọ ìrákọjẹ́ pé wọ́n yà sí òdáǹdè òdáríjì ògbàlà ọ̀yà ló ní o títí dòní olóòní fún kété ọ̀nìyàn bóyá wọ́n jẹ́ onínúnibíni bíi ti Pọ́ọ̀lù àpọ́stélì Ọlọ́run yóò gbà ọ́ kó bá lọ sí Ìṣe àpọ́stélì orí kẹsìn ẹsẹ̀ kínní Ọlọ́run gba Pọ́ọ̀lù àpọ́stélì ó lé òtara ó ṣẹ́ obi kẹ̀yà pààyàn ó lè gbàgbọ́ àìbíkíbi kò bá ti rí rákọ̀gbà wèrè mẹ́sìn ọmọlẹ́yìn Jésù Kristi àìpépanu àpá hàn síbẹ̀síbẹ̀ Ọlọ́run pàpà gbà bẹ́ẹ̀ mọ̀ yìí kò wọ́n náà ń ṣe lónìí ṣùgbọ́n Ọlọ́run yóò gbà ọ́ bóyá o jẹ́ eléwu ọ̀nìyàn bíi Sọ́ọ̀lù Tásù òun náà lé Pọ́ọ̀lù náà o jẹ́ pé wèé ṣe ọ̀nìyàn léṣe pàápàá rákọ̀ bá jẹ́ pé agbátẹrù ìrere náà yà wẹ́ẹ́ ta án lọ́fà wèé dènà ran wò kórìíra ran wàá mú fáìlì ran wàá fàáyọ wàá ṣu nínú bíní sí ran o léwu ọ̀nìyàn lọ́yà ojú rẹ̀ tanná sí ran ọ̀dẹ́yẹ sí ran Ọlọ́run ti yọ gbà ọ́ bóyá wẹ́ẹ́ jẹ́ ajẹnisẹ́ sẹ́nisẹ́ni bíi Pétérù irọ́ o wọn ò mọ Jésù rí o bóyá wo pè é dà wọ́n dẹ̀ sẹ́ Jésù ìgbàlà tọlọ́run náà wọ́n ti yọ jẹ́tẹ̀ rẹ̀ ní Matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́rin níbẹ̀ ni wọ́n ti yóò rí òdáríjì gbà bóyá afọ́jú lọ
kó bá mọ̀wé kíkà bá ká pé wo ríran ni pé wàá ṣàtúnṣe ọ̀nà rẹ wàá ṣùgbá wàá ṣà ọ́ wọ́n yóò rò dáríjì gbà náà wọ́n yóò rò gbàlà rẹ gbà bíi de Bátíméù afọ́jú nínú Máàkù orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta bóyá wo dẹ̀ tòṣì àbí wọ́n tálákà ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kọ̀rìyà ro wí torí bá wí Ọlọ́run àgbà ọ̀rọ̀ nínú Lúùkù orí kẹrìndínlógún ẹsẹ̀ 20 Ọlọ́run gba Lásárù kò jẹ́ pé ó tòṣì àṣẹ̀wá àṣẹ̀bọ̀ ó lọ sí ìjọba Ọlọ́run kò jẹ́ pé ọ̀nì kò lé ó gan kéèyò yí ọ̀ Lásárù yí ọbẹ̀ o ṣe torí pé ó lé ó ṣe torí pé ó tòṣì yàtọ̀ sẹ́yìn nìsíkọ́ bóyá aláàrẹ̀sàn lọ ẹ̀rà ọ̀rà rẹ̀ yá wọ́n yóò gba àgbàlá Ọlọ́run ó gan lóṣẹ́ ìyanu àkọ́kọ́ kó tóbi jù kọ́ Ọlọ́run sì yóò ṣèyí mú ọ lára dá ṣùgbọ́n iṣẹ́ ìyanu kan àkọ́kọ́ gbà èyí kò ṣe ọ́ láǹfààní kò jẹ́ pé ìwòsàn tá ayélé mọ́ ṣùgbọ́n kò á yóò mú yí ọnú ìjọba Ọlọ́run bóyá wọ́n já láàrẹ̀sàn Ọlọ́run yóò wọ́ sàn bí ìtura kò sàn nínú ìwé mímọ́ ṣùgbọ́n ìgbàlà ni yóò mú dùn ọ́ bóyá wọ́n já láàrin mọ́ bíi tiwọn adẹ́tẹ̀ kẹ́hìn súni lọ́ra kò jẹ́ pé hàn yẹ lọ́ni kè gbé nínú àwùjọ nínú Mátíù orí 8 ẹsẹ̀ 2 wàá rí adẹ́tẹ̀ lébẹ̀ Ọlọ́run pàpà dárí ẹ̀ṣẹ̀ ránjì hàn bóyá wọ́n jìnnà réré bíi ti ọmọ olónàkúnná ọkẹrùkẹrù rẹ̀ ọkàgbọ́n rẹ̀ ọ lọ sí alẹ̀ òkèèrè ibi kan jẹ́ pé àṣà bójútó ọbẹ̀ sí yà ṣe òǹkórè síbẹ̀síbẹ̀ Lúùkù orí 15 ẹsẹ̀ 13 ọ pàpàrọ̀ dárí ìgbà lọ́ àbá rẹ̀ ayọ̀ gan làbá rẹ̀ mú gbà padà sínú ìjọba rẹ̀ bóyá wọ́n dẹ̀ jẹ́ oníwà ọ̀bàjẹ́ bíi ti Sákéù òkè ó jẹ lábẹ́lé òkè ó jẹ lóṣẹ́ aládàáni òkè òjọba àgbágbù ọ̀nìyàn kan kó papọ̀ òkò é jẹ Ọlọ́run yóò gbà ọ́ bóyá wo de ti ṣìnà bíi ti àgùntàn kan nù sínú igbó ké lólùṣọ́ wọlé ṣìjọba ara rẹ wọlé òrìrì kó rè ọ́ Ọlọ́run yóò gbà ọ́ là bóyá ayé rẹ dẹ̀ kún fún ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ẹ̀ṣẹ̀ bíi tán obìnrin ra Samaria ni Jésù rí lẹ́gbẹ̀ẹ́ kànga kẹ̀yà ké sọ́kọ rẹ̀ ó lọ́kọ̀ Jésù yẹ ọ̀tọ́ ló wí ọlọ́ẹ̀tọ́ ọ̀nìyàn lọ́ọ̀yà ṣùgbọ́n ọ̀nìyàn ọ̀jọ́ lọ́ẹ̀tọ́ kẹ́mọ́ ló gbàlà síbẹ̀ Jésù rí wí hàn wí ẹlẹ́ẹ̀kejì gan kọ́ ẹ lọ́dọ̀ rẹ̀ èṣòkè ọkọ̀ rẹ̀ Ọlọ́run pàpà dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì bóyá wọ́n dẹ̀ yóò jẹ́ òróró ọ̀nìyàn bíi adarí ilé túbú kẹ́ nínú ìṣe àpọ́stélì orí 16 ẹsẹ̀ 21 olítúbù ni wọ́n pàpà ré ìdáríjì gbà Bíbélì ti wí bá ọ̀nì kọ́ni kó ti wù kérí kó á sọ̀dọ̀ òun yọ̀ tánù kéètì wù kórí oníyọ̀ jẹ́ ìjọ ìgbàlà rẹ o kó bá ronú pàdà ẹ̀ṣẹ̀ rẹ kó kọ̀ sílẹ̀ tọkàntọkàn kó dẹ̀ gbàgbọ́ nínú ikú àtàjíǹde Jésù Kristi kó dẹ̀ kọ́ Ọlọ́run ké móríjì ọ́ àṣebà nítorí pé gba ọ̀nìkọ́ni ògbàlà fúkẹ́tì ọ̀nìyàn ni ọjọ́ lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkà gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.